ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. bójúmọ́ bá mọ̀ ọ̀yà làpèrègèdè àgbẹ̀ adáró àlùkò àkóso lékelèké báyìí akẹfọn ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga làṣẹlẹ́dùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí mo kí yín mo lù yín lọ́gbẹ́ni mo sì dúpẹ́ wípé ẹ kú bẹ̀ ṣe ń dúró tì wá ní gbogbo ìgbà ẹ mọ̀ wípé àwọn onígbà wọn ìrà tí ò nọmọ nínú àwọn ọ̀rọ̀ òyìnbó ṣe ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjire ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá òun náà la máa mú wa fún yín lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí a tún ti mú àwọn ìròyìn òun náà wá fún yín lóòrò níyì ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ bá wa share ẹ subscribe lórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ tẹ notification bells ní gbogbo ìgbà tí a bá ti wà lórí agbàgbé a lè mọ sọ fún yín pé a ti dé sórí agbàgbé ẹ bá wa share olùsọlá ìṣọlá ló kọ mi òyìnbó kan lórúkọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún mímọ tó méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kìí sí ni ọ lára àwọn ìròyìn eléyìí tí ó jáde ní òní ó ṣe ní kàyéfì o ó dàbẹ́ ní wípé àwọn ọmọlẹ̀ Yorùbá wọ́n ti ń sùn báyìí o nítorí pé àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n sọ ọ̀rọ̀ ńlá kan jáde ní kòpẹ́kòpẹ́ yìí o wípé àwọn ṣetán láti gbójú agan pẹ̀lú àwọn Fúlàní darandaran bí gbogbo alámọ̀ àwọn IPOB ọmọ tí wọ́n pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra Nation eléyìí tí ọ̀tún rí ẹ̀ tí wọ́n fi mú Nnamdi Kanu tí wọ́n fi mú sí àtìmọ́lé òun náà ni wọ́n ti jáde gbangba báyìí wípé àwọn ṣetán o láti pawọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá yálà ọlọ́pàá o yálà àwọn ọmọ ogun olórílẹ̀-èdè wa Nàìjíríà láti lè rí wípé àwọn lé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá tí ń bẹ ní ilẹ̀ Ìgbò ní ẹ̀yà Ìgbò ti ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí yẹn ní apá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa yìí àwọn ṣetán láti lé gbogbo wọn dànù pátápátá ẹni tó jẹ́ abẹnugan ìyẹn Emma Powerful òun náà ni ó ń sọ eléyìí kódà ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ẹ rí o àwọn ò ní fi ààyè gba òfin ṣẹ̀ríà ní ìlú wọn o ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ òfin ṣẹ̀ríà yìí ló ti ń dá yánpọnyánrin sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ẹ̀yà Yorùbá wípé àwọn Fúlàní ti ń gbé òfin ṣẹ̀ríà wá sí ìlú Yorùbá tí wọ́n ti fẹ́ gbé wọ̀ láti ìlú Ọ̀yọ́ wá eléyìí tó sì mú àwọn àṣírí kọ̀ọ̀kan tó tún lọ́mọ́ pẹ̀lú jíjòyè Aláàfin Ọ̀yọ́ ó sì lọ káàkiri lórí ọ̀rọ̀ ti òfin ṣẹ̀ríà yìí ṣùgbọ́n àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti sọ wípé àwọn ò ṣe Yorùbá o eléyìí tó jẹ́ pé wọ́n káwọ́ gbéra ẹnu làwọn fi ń sọ̀rọ̀ àwọn ò ní gbé ìgbésẹ̀ wípé wọ́n ṣetán láti gbé ìgbésẹ̀ àti gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá eléyìí tó ń bẹ nínú àwọn Fúlàní darandaran wípé àwọn ò ní fààyè gbà wọ́n ẹ jẹ́ ká sì ti bi ìṣáná ká kíyèsí ògùn ní tòótọ́ wípé àwọn Fúlàní darandaran yìí wípé ẹ̀yà ilẹ̀ Yorùbá òun náà ni wọ́n ń dojú kọ ṣáàtẹ̀ tí gbọ́ nínú ìròyìn púpọ̀ wípé àwọn Fúlàní wọ́n dojú kọ àwọn Ìgbò ni nítorí àwọn Ìgbò wọ́n ti sọ pé àwọn ò ní gbà o bẹ́ẹ̀ sì dé bí wọ́n bá tẹ̀ ń fojú àwọn alákatakítí tí wọ́n bá fi ń wọ àwọn IPOB síbẹ̀síbẹ̀ àwọn ń dáàbò bo ilẹ̀ wọn ni àwa náà sì ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nation àwọn náà ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra àwọn náà wá sọ pé báwọn sì ṣe ń pè fún orílẹ̀-èdè Biafra yìí o táwọn ò tí ì rí àwọn ò ní tó díẹ̀ kí wọ́n wá sọ wípé àwọn wá fi ọwọ́ yẹpẹrẹ mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀yà Ìgbò ní ilẹ̀ wọn àwọn ò fààyè gba òfin ṣẹ̀ríà o bẹ́ẹ̀ sì dé àwọn ò fààyè gba Fúlàní darandaran ní ilẹ̀ bàbá wọn ọ̀rọ̀ lórí tó kómokómorò wá lórí Fúlàní darandaran ní ìpínlẹ̀ Ògùn wọ́n wá nágbára débi wípé àwọn ọlọ́pàá wá ń parí ìjà láàrin àwọn Fúlàní darandaran àti àwọn tó ní ilẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá wọ́n wá ń parí ìjà láàrin wọn tó wá dàbẹ́ ní pé Fúlàní ló wá ń fọwọ́ lálẹ̀ fún wa nílẹ̀ bàbá wa ẹ̀jẹ̀ mú yín débẹ̀ nínú ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ ní ìpínlẹ̀ Ògùn òun náà ni eléyìí ti ṣẹlẹ̀ ní agbègbè Mòwe lójúnà láti lè rí wípé kò sí wàhálà láàrin àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà kan sí ìkejì òun náà ni àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní ọjọ́ 23 oṣù táwà nínú rẹ̀ yìí ọdún 2025 òun náà ni wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn
tí wọ́n jẹ́ lẹ́kànlẹ́kàn ní agbègbè mòwe yìí pàápàá jùlọ àwọn tó tún wà ní agbègbè Agége tí wọ́n fẹ́ pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ògùn. Wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn mèyétì ẹ̀là àlà wọn tó jẹ́ bí olórí àwọn Fúlàní níbẹ̀ yún Alhaji Muhammed àti ẹni tó jẹ́ sẹ́ríkì Fúlàní ńbẹ̀ ìyún ní sẹ́ríkì Fúlàní níbi tí wọ́n ti ń pa ẹran ní Agége. Wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn nígbà tí wọ́n sọ pé àwọn Yorùbá wọ́n bínú o wọ́n sì déédéé pa màálù wọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe pa màálù wọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ló dá rògbòdìyàn àti wàhálà ló dá sílẹ̀ ní agbègbè yìí láti lè rí wípé wọ́n paná gbogbo eléyìí ẹ mọ̀ wípé olójú òní lajú ẹlẹ́kìtà lòbó kò wọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ẹ̀yún bàbá wa dáadáa CP Lánrè Ògúnlọ́wọ̀ ló wá pa aláṣẹ ò fún ẹni tó jẹ́ bíi DPO ní agbègbè mòwe yìí wípé wo bí ìwọ ló wà ní agbègbè yìí lọ rí wípé àlàáfíà ó jọba níbẹ̀ ò láàrin àwọn ẹ̀yà méjèèjì yìí àwọn Yorùbá àtàwọn Fúlàní tí ń bẹ níbẹ̀ òun náà ni àwọn ọlọ́pàá ni wọ́n sì gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ẹjọ́ ẹjẹ wa máa bí wá inú ẹ̀ fi èròǹgbà yín ṣọwọ́ ṣé bá a ṣe máa bá a lọ́dẹ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn Fúlàní wọ́n á máa ṣe bó ti wọ́n nílẹ̀ bàbá wa kò sí ohun tá a fi wọ́n rọ òun náà ni ìgboyà òun náà wá pọ̀ débi wípé kò sí wà tí wọ́n lè wù bẹ́ẹ̀ sì rí àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti sọ wípé àwọn ò ní gbọ́ bẹ́ẹ̀ làwọn ò ní gbà ṣáwa Yorùbá ṣáwa lè ṣe kankan ni ọ̀rọ̀ tó sì kómọkómọ rò wá òun náà ni ẹ mọ̀ pé ohun tó bá jọ ohun báyìí òun náà la fi wéhùn epo ẹ̀pà báyìí náà ló jọ pọ̀ sí léèrè ẹ má gbàgbé ẹ bá wa share ẹ jẹ́ kó délé kẹ ẹ jẹ́ kó dóko ìròyìn rèé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Fúlàní àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀ríà eléyìí tí wọ́n fẹ́ gbé wá sí ìlú àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ gbé wá àwọn Fúlàní sì rèé àwọn lé wọn ìgbé àfẹ́wé táwa Yorùbá tá a sì ń wò tá a sì lè ṣe kankan Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi ẹ má gbàgbé ẹ bá wa share rẹ̀.